táwọn ẹni ẹ bá ti wá ní problem wọ́n wá fi wọ́n sílẹ̀. Ìyábọ̀ Òjó ìwọ ni least person tó yẹ kó end up sọ́dọ̀ ìjímèrè. Ìwọ ni Ìyábọ̀ Òjó fúnpọ̀ end up sọ́dọ̀ ìjímèrè. Ó bojú ràkúnmí jẹ́ ẹni tó lè pa kò tí ì sí. Ìyábọ̀ Òjó ó máa ó tẹ̀ ọ́ bí yẹ̀dá kó má lọ bẹ̀ ràkúnmí. Ìyábọ̀ Òjó ìwọ àti ràkúnmí for life ni ó gbọ́dọ̀ lọ bẹ̀ pa. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin náà ti jáde wá àdírẹ́sì ọ̀rọ̀ tó ti ń jà rìnrìn lórí ayélujára nípa píparí ìjà pẹ̀lú Ìyábọ̀ Òjó àti Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Tóyìn Abraham tí ó ti ń jà rìnrìn látọjọ́ yìí. Ẹ̀yin tèmi kí ló ń ṣẹlẹ̀? Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin. Padà ràkúnmí ò dẹ̀ gbọ́dọ̀ rógolo ó gbọ́dọ̀ padà sábẹ́ ẹ̀ kó má bàa rógolo. Jẹ̀lílì Akin fi bẹ́ẹ̀ gbádùn take it easy kọ́ là ń sọ ẹ lọ́wọ́ àbí jókòó sí ẹni òun já ẹ lọ́wọ́ àbí jókòó sí ẹni òun bẹ́ẹ̀ tí ò bá já sọ. Ṣé Ìyábọ̀ Òjó ṣé ràkúnmí ló ní kó lọ ṣépè fún yàn? Bó ṣe pé ràkúnmí sọ́dọ̀ ẹ sábọ́ọ̀dù nìyẹn tó lọ gbé mi sí punch pé mo ṣépè fọmọ àtijọ́ ẹ̀mí rẹ̀ dáríjì ràkúnmí mọ́ láyé. Ìwọ ló fa wàhálà sọ́run ràkúnmí, ìwọ ló báyé ràkúnmí jẹ́, ìwọ ló sọ ràkúnmí dèrò àná. Ìyábọ̀ àwọn tó ń polówó fún nísìn ṣé o mọ̀ pé àwọn náà ń báyé godfather àti godmother ràkúnmí jẹ́ lẹ́nu. Ìyábọ̀ nígbà tí ràkúnmí gba ambassador, nígbà tí àwọn tí ràkúnmí ń bá polówó olè tán ní crisis kékeré, ìwọ ló ti ràkúnmí pé kó lọ kọ lẹ́tà kó di sóònù wọn. Láti ìgbà yẹn ta ló gbé ilẹ̀ fún ràkúnmí kó bá wọn polówó mọ́? Ta ló gbé property fún ràkúnmí pé kó bá wọn polówó mọ́? But ìwọ lọ gba advert níbi tó ń pààyàn sórí ilẹ̀ yẹn kó o dẹ̀ kọ lẹ́tà kó o distance rẹ̀ from them. Àwa fẹ́ mọ̀ ìjà tí ràkúnmí bá wà jẹ́ Bọ́lá ti ṣẹ́ ràkúnmí ṣáwa la bá tiẹ̀ jẹ́ àbí adúrú mi ni máa wá pè ràkúnmí pé kó lọ máa ba yéèyàn jẹ́. I follow the Emesho. Ìyábọ̀ Òjó pitch them against each other because Rakumi is arranging. She followed Ìyábọ̀ like Mumu. Ìyábọ̀ Òjó is evil. Ìyábọ̀ Òjó attitude is that. Ṣé géèmù yẹn ti ń yé yín? Ṣé èmi mo bá yé ẹ jẹ́? Even tó bá ní crisis lọ́dọ̀ àwọn tó ń polówó lẹ̀ fún, ṣó yẹ kó wá kọ lẹ́tà. Ìyábọ̀ Òjó wá ń bẹ post ẹ̀ Sunday Gistlover látijọ́ tó ti kọ lẹ́tà tó ti disgrace àwọn tó gbé ilẹ̀ fún ẹ. Ta ló ti wá gbé ilẹ̀ fún ẹ mọ́? Èyí tó wà lábẹ́kúta ọkùnrin tó ga èèyàn tó wà lábẹ́kúta ṣé bẹ́ẹ̀ jọ jàǹbá sẹ́dọ̀ ni ṣé yẹn kọ lẹ́tà bó ṣe kọ lẹ́tà? Ebi sì máa pa ẹ́ gan Ràkúnmí, ebi sì máa omi ibi tó máa pa ẹ́ ohun ìyà tó máa jẹ́ ó kàn ń struggle ni kò síbi tó ń lọ láyé, ó kàn kò síbi tó ó mọ̀ sórí ilé ayé yìí ìgbà tí àkókò ní nǹkan tó èrú náà ló fi kó gbogbo ẹjọ́ because èmi ló wá parọ́ mọ́ tó fi gba gbogbo ambassador yẹn lèwo bọ́lá ń ṣe bá titi ẹ jẹ́ tó fi lùsì gbogbo nǹkan tó fi ní kó jọ. Ìyábọ̀ Òjó ó ń sọ̀rọ̀ ẹ̀pẹ̀rẹ̀ ayé láǹtì ẹ̀pẹ̀rẹ̀ ayé láǹtì ṣọ́rọ̀ àǹtí ni Ràkúnmí bẹ́ẹ̀ jà sí, ṣọ́rọ̀ ọ̀rọ̀ àǹtí ni Ràkúnmí bẹ́ẹ̀ jà sí. Olórí burúkú ní Ìyábọ̀ Òjó ìwà extremely sórí ìwà ẹ mú ẹ lára kó o pààyàn ṣé wọn tó lè pọ odidi Mohbad tó pín ẹmọ náírà lọ́rùn ó wá jẹ́ kí Ìjímèrè fìlà pé ọ̀rọ̀ àǹtílẹ̀ ń jà sí ṣọ́rọ̀ àǹtílẹ̀ ń jà sí Ìyábọ̀ Òjó àbọ̀ ló gba fóònù lọ́wọ́ ọ̀tá Ìjímèrè ó lọ gba fóònù lọ́wọ́ ọ̀tá Ràkúnmí. Ṣé nígbà tó lọ ń bá Ràkúnmí jà Ìyábọ̀ Òjó ṣé Ràkúnmí bẹ́ẹ̀ jà ṣó o ṣe fíìmù ṣó o produce fíìmù kí ló fàjà wọ àti Ìjímèrè? Ṣé Ràkúnmí bẹ́ẹ̀ iṣẹ́ kó lọ gbèjà òun? Ṣé Ràkúnmí ní kó lọ ṣépè fọmọ Ìjímèrè? Olóhùn gbèjà ìjà kí ló ń gbè? Ta ló bẹ̀ ń ṣẹ́? Kí ló dé tó ṣe máa ń fira ẹ sí sẹ́ńtà ìjà tí ò exist lẹ́yìn ìgbà tó bá kọ̀ sí ìjà tán? Now o mú ìjà tí ò lè parí láyé o fi sáàárín Ìjímèrè àti Ràkúnmí o wá yọra ẹ dálá.
tó sì said wàláì Lizzy ẹ ti jájú èmi ìyá mi máa wò lásán lóru pa fídíò kò tàdé lẹ́nu abẹ́ẹ̀rí ni Ìyábọ̀ Òjó dẹ̀ yọ rẹ̀ gálá ó dẹ̀ yọ gálá ó dẹ̀ bá ìjímèrè lọ Victoria Elegant Fabrics mi ò rírú ẹ̀ rí Ràkúnmí wà lọ́dọ̀ ẹ onígọ́dọ̀ta ẹni wà lọ bú eléyìí wà bẹ́lẹ̀ ìjà wà bá yé eléyìí jẹ́ ó wá ń pariwo Ràkúnmí o Ràkúnmí o ó wá rí pé tí Ràkúnmí ti bàjẹ́ tán Ràkúnmí ò léèyàn mọ́ ó wá lọ gba fóònù ó gba London trip ó wá yọsẹ̀ gálá ó wá mú ọmọ ọlọ́mọ ọmọ ọdún mélòó ni ẹ tó fi ṣe tó fi ń fi Ràkúnmí ṣe gọ́dọ̀tà Ràkúnmí tó bá jù lọ gan àbúrò ẹ ló máa jẹ́ kò ń ṣe dọ́tà àbúrò ẹ ló máa jẹ́ kò ń ṣe dọ́tà ọjọ́ òun ló ti bá Priscilla lọ ṣépè fún yọ̀rí ọjọ́ òun ló ti bá Priscilla lọ tira ẹ̀bọnú sẹ́ńtà ìjà tí ò kàn ẹ́ ọjọ́ òun ló ti bá Priscilla lọ ṣépè fẹ́yàn kan pé ẹni yóò ní jẹun ọmọ because ó mọ̀ pé tó bá sọ bẹ́ẹ̀ tó bá lòun gbèjà Priscilla wọn ò ní dáríjì Priscilla láyé àti lọ́run. Meanwhile with calculation Ràkúnmí gan jù ẹ lọ Ràkúnmí kúnlẹ̀ fún ẹ ó ń pè ẹ́ láǹtì ó ń pè ẹ́ mọ́mì ó ń pè ẹ́ dádì ó mú owó rẹ̀ ó fi ń wọ pléènì tẹ̀lé ẹ ọmọ olórí burúkú tó ló bí ó pàdé Ràkúnmí kò lè kúnlẹ̀ ọmọ bíbí inú ẹ̀ Ìyábọ̀ Òjó kò lè reciprocate ohun tí Ràkúnmí ń ṣe fún ẹ ọmọ bíbí inú ẹ kò lè reciprocate ẹ kò lè ṣe. You are such a shameless failure and I pour you spit. O mọ yọdún tí Ràkúnmí gbà lọ́wọ́ ọmọ ẹni o mọ Ràkúnmí.